Africa Content TV. Tí wọ́n sí lọ́wọ́ tó kí wọn tán kéèyàn mú ìyá ní pàtàkì lẹ́yìn náà ló wá kan bàbá torí wọn ò lọ́pṣà mi mọ́ kéèyàn ò bá ti jèrè ìyá rẹ̀ ò jèrè kéèyàn ò bá ti jèrè tọ́mù ò bá ti jèrè ìyá rẹ̀ ò sì jèrè náà nù òfò bá bàbá púpọ̀ bàbá lè ti bò mí ìrere wọ ìyá ojú kan lè tiẹ̀ tó bá ti sòfò ń bẹ́ oṣù kan náà nù àyẹ̀bá àbí àmọ́ ọlọ́mọdé àsòfò àmọ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹni tó bá jẹ́ èèyàn tó bá rí ojú rere ọlọ́run ó gbáyà mú gan-an gbogbo ọmọ tó bá gbé ìyá rẹ̀ ní í ṣe kó lọ tú ẹ̀rí kó ń bẹ̀ ìyá yẹn ò lè ṣe èèyàn ṣètánì lòún rí gbèsè ìyá rẹ̀ ẹ bá wọn fẹ́ fún ọ kí ìyá rẹ̀ ní í ṣe ọyọ́ nípa fún ọ ó fẹ́ jẹun lára rẹ̀ ni ọba ní ìyá rẹ̀ gan ní í ṣe ọlọ́dà ẹ bá gbé bẹ́ẹ̀ náà jẹ ni ẹ̀dọ́ kọ́lọ́ fún ọ lókì òkè ṣèbó náà ló bí ọ ẹ kó jẹ ọ ó jọ ìdúrà wù kó fi ọ ṣe ọlọ́gẹ́ náà torí kí wọ́n sọ fún un pé ìyá àwọn onídìí náà máa wù ìyá àwọn ìsàbí àmọ́ ìyá àwọn sáré eré òní wọn sáré ìwọ lẹ́yìn kó bẹ̀rẹ̀ lọ ẹja agbára wa mú ìyá ní pàtàkì ẹ má jẹ́ káwọn ìyá yẹ kó sọ wọ́n ti sunkún ní àkọ́kọ́ lọ́dún wọn bí mọ wọn ò mọ bẹ́ẹ̀ àwọn òkú ni bẹ́ẹ̀ àwọn oyè ni wọ́n lọ bẹ́ẹ̀ ẹlòmíì lọ bẹ́ẹ̀ ó kú láyé so ìyá wa ó ṣe pàtàkì sí wa jù bàbá wa kẹ́ yàtọ̀ bàbá kẹ́ bàbá àtàwọn bàbá àtàwọn ìyá ọlọ́jà ajé lọ́mọ.